ọ̀gá báǹkì kan gba ẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ó ní nǹkan ò lọ déédéé fún òun. Àwọn akọ̀ròyìn wa wọ́n jábọ̀ ní yàjóyàjó wípé òṣìṣẹ́ báǹkì kan ní ìpínlẹ̀ Èkó ó ti gba ẹ̀mí ara rẹ̀ báyìí pẹ̀lú bó ṣe mu oògùn pakopako, oògùn pa èkúté snapper nínú ilé ìyàgbẹ́. Níbẹ̀ ló ti gba ẹ̀mí ara rẹ̀ ọ̀hún. Báǹkì ọ̀hún tí ó ti ń ṣiṣẹ́ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Globus Bank tó wà ní Ìkòròdú. Amarachi ni wọ́n sọ wípé ó gba ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú bó ṣe mu oògùn sínko. Nígbà tí ó rò sọ́tún tó rò sósì, ó ní ètò ọrọ̀ ajé kò lọ déédéé fún òun ti ṣe bẹ́ẹ̀ kó tó di wípé arábìnrin Amarachi ó gba ẹ̀mí ara rẹ̀. Ó kọ ìwé kan pélébé kalẹ̀ wípé ìwé yìí ni mo kọ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ àti mọ̀lẹ́bí àti ẹ̀yin ọ̀rẹ́ mi. Ó lè dùn mí wípé mo gba ẹ̀mí ara mi, ṣùgbọ́n nǹkan ò lọ déédéé fún mi mọ́. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mò ń lé látọjọ́ yìí ọwọ́ mi ò tó. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mo dáwọ́lé kò já sí rere. Mi ò sì ní ọjọ́ iwájú tó dáa pẹ̀lú èrò tó dáa fún ara mi mọ́. Ó ní nítorí ìdí èyí mi ò lè máa làkàkà tàbí kí n tún máa gbìyànjú wípé bóyá yóò dáa. Ó ní kí òun ó kúkú parí gbogbo ẹ̀, kí pinpin kó sì pin, kí yanyan kó dàdí. Ìdí rèé tí òun fi gba ẹ̀mí ara òun. Ó fi ìwé yìí sí ẹ̀gbẹ́ ara rẹ̀ níbi tó kú sí nínú ilé ìgbọ̀nsẹ̀. Oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti ń kọ ọ̀rọ̀ nípa nǹkan tí arábìnrin òṣìṣẹ́ báǹkì yìí tó ṣe. Òṣìṣẹ́ báǹkì kan ní ìpínlẹ̀ Èkó ó gba ẹ̀mí ara rẹ̀. Ó ní nǹkan ò lọ déédéé fún òun mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú dáhùn lọ́wọ́ ẹ bá subscribe.